Iran ń yí ìròrí wa padà nípa ọ̀pọ̀ nǹkan tí a ti gbàgbọ́ tẹ́lẹ̀. A dàgbà sínú ìgbàgbọ́ pé agbára ológun United States ìyẹn Amẹ́ríkà fẹ́rẹ̀ jẹ́ ohun tí kò ṣeé fọwọ́ kàn. Ọ̀pọ̀ ènìyàn ló sì gbà bẹ́ẹ̀ títí di òní. Kí ló dé? Ìdí ni pé fún ọ̀pọ̀ ọdún fíìmù òyìnbó tí wọ́n ń pè ní Hollywood ti ṣe àfihàn ọmọ ogun Amẹ́ríkà gẹ́gẹ́ bí ẹ̀mí àìrí tí agbára wọn kò ní àfiwé. Èyí ló fa ìròrí pé wọn kò ṣeé ṣẹ́gun. Ṣùgbọ́n báyìí ohun ti yí padà. Fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn, à ń rí ogun ní rírí gidi ní bí ogun ṣe ń lọ gangan nípasẹ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ayélujára social media. Èyí tí ó bá wa ká gbogbo júùjù àti gàgá tí àwọn ilé ìròyìn bíi CNN àti Fox News ti fi bò wá lójú tẹ́lẹ̀. Ní báyìí, kò sí ẹni tí ó lè fi ẹ̀kọ́ tanná fún wa mọ́ o. Ìyípadà yìí mú kí ènìyàn bẹ̀rẹ̀ sí ní fi ojú mìíràn wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹ̀ lágbàáyé. Bákan náà, ó fún wa ní àǹfààní láti ya irọ́ àti òdodo sọ́tọ̀ nítorí à ń gbọ́ ohun tí àwọn tí ọ̀rọ̀ kàn gan-an ń sọ. Fún àpẹẹrẹ, tí Trump bá pa irọ́ kan, Arashi tí ó jẹ́ aṣojú ilẹ̀ òkèèrè Iran yẹn foreign minister yóò jáde láti já irọ́ rẹ̀. Nísinsìnyí, àgbáyé ti kúrò ní agbẹ́jọ́ ẹnìkan dá èyí tí Yorùbá pè ní àgbà òṣìkà. À ń gbọ́ ìtàn ní gbogbo ọ̀nà, kì í ṣe ìtàn kan ṣoṣo mọ́. Ìtúpalẹ̀ tún béèrè ìbéèrè tuntun nípa ohun tí wọ́n ti máa ń sọ fún wa tẹ́lẹ̀. Fún àpẹẹrẹ, Amẹ́ríkà máa sábà sọ fún gbogbo ayé nígbà tó bá fẹ́ kógun ja ìlú kan pé ọ̀pọ̀ ènìyàn inú ìlú orílẹ̀-èdè kan kò fẹ́ ìjọba wọn. Ṣùgbọ́n lónìí, gbogbo ayé ni ó rí irú ìkúnlọ́wọ́ tí gbogbo ènìyàn Iran ń fún ìjọba wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé Trump àti Netanyahu sọ pé níṣe ni Iran ń fi ìyà jẹ àwọn ará ìlú rẹ̀, èyí jẹ́ kí a rí pé irọ́ tó jìnnà sí òdodo ni. Àṣírí mìíràn ni pé ọ̀pọ̀ ogun tí wọ́n pè ní ìjà fún òmìnira ará ìlú ní kì í ṣe nítorí ará ìlú rárá, nítorí àǹfààní ọrọ̀ ajé Amẹ́ríkà ni. A tún rí i pé agbára ìjà orílẹ̀-èdè Amẹ́ríkà kì í ṣe ti Amẹ́ríkà rárá. Ó gbẹ́kẹ̀lé àwọn alábàáṣepọ̀ àti ibùdó ogun ìyẹn military base ní àwọn ìlú mìíràn. Ìṣẹ̀lẹ̀ tuntun fi hàn pé gbígba àwọn ibùdó ológun orílẹ̀-èdè míì láyè ní orílẹ̀-èdè ẹni lè ní ìpalára ńlá gẹ́gẹ́ bí ó ṣe ní àǹfààní. Tírú ohun tí Iran fi hàn wá yìí bá tẹ̀síwájú, àwọn orílẹ̀-èdè yòókù náà lè bẹ̀rẹ̀ sí kọ́ agbára ológun tiwọn kí wọn ó sì dín ìgbẹ́kẹ̀lé agbára orílẹ̀-èdè mìíràn bíi Amẹ́ríkà kù.